ẹ wo báwọn òṣèré ilẹ̀ wa yìí ṣe múra lásìkò ààwẹ̀ Ramadan. bó bá di ti ìmúra, àwọn òṣèré ilẹ̀ wa làbá máa pè ní awọṣọmáwọ̀tàná tàbí yèyé oge, tá a bá sì máa pe àwọn ọkùnrin àárín wọn ní bàbá múramúra àti ajígbọ́toge látàrí bí wọ́n ṣe máa ń fi ẹwà, ìmúra, ìwọṣọ, aṣọ àsìkò, irun gígẹ̀ tàbí dídì ṣe ara wọn lọ́ṣọ̀ọ́, tí wọ́n sì máa ń di àwòtúnwò, àrímálèlọ, àwòpadà sẹ́yìn, tí wọ́n máa ń dá gọ̀jọgọ̀jọ nígbà gbogbo, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Nígbà míì, látàrí báwọn òṣèré yìí ṣe ń fi ẹwà àti ìmúra wọn pawó, tí wọ́n sì fi ń wá èrò sórí ìkànnì kó wá wọn, àwọn míì máa ń ṣí ara sílẹ̀, wọ́n máa ń wọ aṣọ tó fi àwọn ibi kọ́lọ́fín ara bíi ọmú, ikùn, itan, ẹ̀yìn, ìbàdí àti ìdí wọn hàn, tí wọ́n á sì tún máa ṣakọ pẹ̀lú ìrìn oge táwọn olólùfẹ́ wọn nífẹ̀ẹ́ sí. Àmọ́ irú àsìkò bẹ́ẹ̀ kọ́ la wà yìí. Ní àsìkò Ramadan, ìyẹn àsìkò táwọn ẹlẹ́sìn mùsùlùmí máa ń gbààwẹ̀ gbogbogbò, ọ̀pọ̀ àwọn àṣà tí kò fi bẹ́ẹ̀ bójúmu àti ìmúra táwọn èèyàn lè máa kọminú sí ló máa ń dínkù láwùjọ tàbí kí wọ́n kógbá sílé. Ọ̀pọ̀ mùsùlùmí gbàgbọ́ pé wíwọṣọ tó ṣíra sílẹ̀ lè ba àwẹ̀ jẹ́, ó lè mú káwọn míì kọsẹ̀, kí wọ́n ro èròkérò tàbí kí wọ́n tiẹ̀ ṣèṣekúṣe pàápàá. Láti ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù kẹta ọdún 2025 tí ààwẹ̀ Ramadan ti ọdún yìí ti bẹ̀rẹ̀ yíká ayé, àwọn fídíò àti fọ́tò ìmúra àrà ọ̀tọ̀ làwọn òṣèré tíátà ilẹ̀ wa ti gbé sójú òpó ayélujára wọn láti fi hàn pé mùsùlùmí òdodo gbáà làwọn, alásàlátù sì làwọn pẹ̀lú. Bí àwọn ọkùnrin onítíátà ṣe ń wé láwàní, ìyẹn ìbòrí àwọn aláàfáà mùsùlùmí lọ́kùnrin, bẹ́ẹ̀ làwọn obìnrin lo hijabu tàbí ìbòrí borùn. Àwọn obìnrin mùsùlùmí wọ́n sì wọṣọ àwọ̀kanlẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìrísí ojú wọn sì rẹwà síbẹ̀. Irú fídíò bẹ́ẹ̀ ni èyí tí Fẹ́mi Adébáyọ̀ táwọn èèyàn mọ̀ sí Jẹ̀lílì Onísó àti ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú ni Abdulgafar Abiola, tí wọ́n tún ń pè ní Kut Abiola, gbé sójú òpó ayélujára wọn lásìkò ààwẹ̀ yìí. Èèyàn kò bá wo fọ́tò wọn dáadáa, èèyàn á fẹ́rẹ̀ má mọ̀ pé àwọn eléré ìtàgé yìí ni, torí níṣe ni wọ́n wé láwàní aláàfáà tí wọ́n sì múra mùsùlùmí òdodo. Wọn kò ṣí orí sílẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ọmọ bíbí ìpínlẹ̀ Kwara làwọn méjèèjì, ẹlẹ́sìn mùsùlùmí sì ni wọ́n látilẹ̀ wá. Ní ti Mercy Aigbe, ìyàwó Alhaji Kazeem Adeoti, tóun náà ń ṣiṣẹ́ onígbọ̀wọ́ fáwọn òṣèré, níṣe lèèyàn yóò kọ́kọ́ rò pé orílẹ̀-èdè Saudi Arabia níbi tí Mecca àti Medina wà ló ti ya fọ́tò tó gbé sórí ìkànnì rẹ̀ ni. Bó ṣe wọ àwọ̀kanlẹ̀ táwọn obìnrin ń pè ní àbáyà, bẹ́ẹ̀ ló borí búrúbúrú tó sì wé ìjáàbù. Ṣé ẹ kúkú mọ̀ pé bó bá dọ̀rọ̀ oge ṣíṣe, Mercy Aigbe gbáfẹ́ lóbìnrin látilẹ̀ wá. Ojúmọ́ kan ìmúra kan ni, ìtẹ̀lẹ̀ kan sì ní pẹ̀lú. Rẹ́gí ni ìgò ojú rẹ̀ àti ẹ̀rín ẹ̀yẹ ẹnu rẹ̀ ṣe pẹ̀lú ìmúra àti ìkíni Ramadan rẹ̀ ọ̀hún. Ṣé ẹ rántí Nkechi Blessing, òṣèrébìnrin ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó máa ń ṣoge aláràbarà lórí íńtánẹ́ẹ̀tì? Obìnrin náà ti padà sídìí iṣẹ́ tíátà lẹ́yìn tó ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọ̀gá rẹ̀. Nínú àwọn fọ́tò tó gbé sórí ìkànnì láti kéde ìpadàbọ̀ rẹ̀, ìmúra ẹ̀sìn mùsùlùmí ló mú. Ó borí, ó sì wọ aṣọ àbáyà pupa tó rẹwà kan bó ṣe ń fa kànga olókùn láti pọn omi. Kódà ìmúra rẹ̀ kò jọ ti abilékọ rárá, ọlọ́mọge lèèyàn yóò kọ́kọ́ pè é, bẹ́ẹ̀ ni kò ṣíra sílẹ̀ lọ́tẹ̀ yìí, ìmúra ọmọlúàbí dáadáa ni. Fausat Balógun, àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Madam Sajẹ tàbí Sajẹ tí ò lọ́gàá, náà dábírà pẹ̀lú ìkíni ààwẹ̀ Ramadan tirẹ̀. Orin àti ijó ló fi kí àwọn olólùfẹ́ rẹ̀, ó sì múra lọ́nà tó yẹ àgbà òṣèré. Fathia Balógun, Mistura Súnramú àti ọ̀gọ̀rọ̀ òṣèré tíátà míì ni wọ́n fi ìmúra tó gbáfẹ́
àti ìṣaralóge tó gbámúṣé wọnú oṣù àwẹ̀ yìí, oṣù àpọ́nlé àwọn mùsùlùmí, oṣù Ramadan. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.